sure you have cameras at the back. Big cameras. Bàbá o bàbá o bàbá o Olúwa bàbá sí bàbá o bàbá o bàbá Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Olúwa dá sí fún wa bàbá Olúwa dá bàbá sí fún wa. Afenifere, 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 ìṣàwà fún ọmọ òdú àdìdè ọmọ òdú wà àdìdè tí màá tó wà ìgbò ìwọ ni èèwọ̀ ìmọ́lẹ̀ ìmọ̀ lọ́wọ́ gbogbo àìlera Afenifere Afenifere òdú àgbèwà o. Ẹjọ́ ẹ bẹ jẹ́ ká fi campaign tí wá ṣe bí tàwọn tó kọ òní iṣẹ́ làwọn fẹ́ ṣe la fẹ́ kọ́ àwọn eré boys school ní títì ká fún ọ níṣẹ́ bá a ti bá ń ṣe la sọ fún yín eré ìròyìn pé ká bá kọrin ká máa fún yín tọrọ kọ́bọ̀ ẹjọ́ ẹ fi ẹtí sílẹ̀ ọ̀rọ̀ òbí ò ń sọ̀rọ̀ òbí lẹ̀ ń dìbò fún ẹ fẹ́ sílẹ̀ kẹ́kọ̀ọ́ mi o. Mo sọ níbì kan pé tẹ́ ẹ̀ bá dìbò fóbi mo ń sọ ní gbangba pé if Obi does not come in as the president, forget Nigeria. Ẹ bá mi ṣe tẹ́lá rẹ̀ dúró. The northern elders now say, I want to impose Obi on them. No, they want to impose a northerner on us. And we say no. Àwọn tó dẹ̀ sọ pé àwọn ló kọ̀ láàrin òun àti Buhari nìyẹn. Ẹ fetí lọ́wọ́ tó sílẹ̀. Ẹ fetí lẹ̀. Èmi ló kọ̀. Kò sọ wípé Yorùbá ló kọ̀. Ẹ fetí lẹ̀.
èmi ló kàn ó jàre o ọ̀rọ̀ àárẹ̀ òun àti Buhari nìyẹn pé tí Buhari bá gbélé àgbèfóhùn ẹwà mẹ́gbà tó sọ bẹ́ẹ̀ ẹbí tí wọ́n tó lé ẹ bá yẹ kọ́kọ́ máa sọ̀rọ̀ kan ẹ bá ṣe wá sọ̀rọ̀ má gbèsè ọ̀rọ̀ ti ènìyàn wọ́n dẹ̀ ní mo lọ sí ibi kan lánàá wọ́n ní èmi ọ̀dàlẹ̀ Yorùbá ẹni tó bá sọ yẹn ó yẹ kó ẹ dúró gbangba mo fẹ́ sọ yìí ẹni tó sọ ní ìbẹ̀rù lánàá tó bá wà níbí tó bá mọ̀ wọ́n tá a ti ń jà fúnlẹ̀ Yorùbá tó bá ti bí bàbá ẹ̀ ń gbà yẹn á jẹ́ kó sì yọ wọ̀ yẹn ọ̀rọ̀ Yorùbá àti Haúsá bá ti rí bòkọ̀ lélẹ́yìí ọ̀rọ̀ Yorùbá àti pé kí ni a ṣe máa mú Nàìjíríà dúró Nàìjíríà dúró lórí òyìnbó mẹ́ta àtàwọn Haúsá àjẹsẹ̀ ìdàtì pé bàbá bàbá gbé pọ̀ nǹkan tó bá pa wá pọ̀ yàtọ̀ sí ìjọba òmìnira ti iṣẹ́ kọ̀ọ̀kan àbá máa pín ní ẹ má jẹ́ kó dà lóru bá jẹ́ ti bẹ̀rẹ̀ sí ní pín. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Àdúrà wọlé gbàdí àdúrà lọ Jonathan wọlé ó tún àpàdà sílẹ̀ àríwá Buhari wọlé tó tún àpàdà sílẹ̀ South sábàtà àti jẹ́ ló yẹ ká fi jẹ́ pàtà kì í ṣe alájẹtù. ìdí èdè tó gbé fún wa Yorùbá lọ́pọ̀ tó bá ti jẹ́ tiẹ̀ àwa ò jẹ́ òǹkọ́ ní nǹkan mọ́ tiwa tó bá dẹ̀ ni wọ́n dalẹ̀ Tinubu Ọ̀ṣọ́bà Adébáyọ̀ gbogbo ọmọ Yorùbá tó wà ní APC tó ọ̀fẹ́ kí gbogbo kílẹ̀ túbọ̀ náà wà mẹ́ẹ̀ kò sí àwọn Ìgbò ní ẹgbẹ́ wọn ni kò sí Ìgbò ní PDP kò sí Ìgbò ní APC wà tí Yorùbá ti ṣe tí South ti ṣe ṣáwọn Ìgbò sí ní South ìdí abájọ nìyẹn tẹ bá tó bá ń sọ̀rọ̀ tẹ máa fún wọn lésì èsì tí wọ́n nìyẹn ọ̀rọ̀ tòbí mo fẹ́ tẹ̀lé yìí o tẹ́ ẹ̀ bá bọ́nú ìyá ti kú tẹ́ ẹ̀ bá bọ́nú ìyá bàbá sọ pé eléyìí ò ń jẹ́ pé kó wá gbé kánsìlọ̀ lé yín lọ́wọ́ kó wá gbé house of rep lé yín lọ́wọ́ kẹ́ tún wọlé jọ́pẹ́ kẹ́ máa dájọ́ fún wọn òbí nìyẹn ti gbé ìyẹn ló ṣe wá báyìí ọwọ́ yín lọ́wọ́ o kò kọ̀ bí o kò kọ́ àwa o ẹ̀yin tẹ́ ẹ dúró ìyànú ẹ̀ ṣe mí ebi ò sí lẹ́gbẹ́ máa fi àjẹ́ Nàìjíríà mọ̀ ṣùgbọ́n ọmọ yín jáde kò ríṣẹ́ ṣe nílẹ̀ Nàìjíríà èyí ṣe òbí dáadáa ọ̀nà òbí ọ̀nà máa dé ìsàn lọ́dún mẹ́rin kó máa fún lówó ẹ̀yin kọ́ iná gbọ́dọ̀ ṣe olóògbò àwọn ọmọ yín kọ́ àwọn ọmọ yín tó wà yìí kó yẹ kó wà ní ẹ̀wé òun náà ṣe àgbọ̀dọ̀ ìṣèlú ẹ̀yin bàbá tó yẹ kẹ́ wà ní iṣẹ́ èyí ṣe àgbọ̀dọ̀ ìlú ó dọ̀wọ́ yín o nígbó ẹ dúró pin wọ́n gbọ́dọ̀ ṣe bàbá gíga fún àìdẹ́ ni o àwa ò ní gbà o ẹ ò ní gbà o ẹ bá tẹ̀sí lóyà ẹ máa jà délé ẹ máa resist ni God bless.